Arábìnrin, ìwọ lọ̀rọ̀ mi kàn lónìí o. Irú Ọlọ́run ò sí, irú Ọlọ́run ni ò sí, irú Ọlọ́run ni ò sí, irú ènìyàn pọ̀. Ìpèdè yìí ló mú ọmọ ṣìwàwù. Irú ènìyàn pọ̀ ní tòótọ́. Mo gbà bẹ́ẹ̀ ni sàdánkátà nínú èrò rẹ. Ṣùgbọ́n rántí òwe Yorùbá tó sọ wípé bóbìnrin ò bá dánlé ọkọ méjì wò kò ní méyìí tó sàn. Èyí tó o ti fẹ́ gbà á gẹ́gẹ́ bí àgbélébùú rẹ̀. Kálukú ló lógun tó ń jà lábẹ́ ẹ̀. Oníkálukú ló ní tó ń rún máa bẹ́ aṣọ. Ọkọ mi bá sòsì, n ó fi ilẹ̀, n ó lọ fẹ́ lòmíì ìpèdè tí ń fún wọn ní ìwúrí. Ẹ̀rín rẹ̀ pa mí, àánú rẹ̀ sì ṣe mí pẹ̀lú. Ìwọ náà ti bá wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ kí lọkọ ó ṣe. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, ọtún lẹ́gbẹ́ kan tó ti wà, ẹgbẹ́ kí lọkọ ó ṣe. Àbí wọ́n ní ọkọ kan òkun kọ́ńbọ́ọ̀dù ni wọ́n ń jẹ́. Ọkọ kan lè mọ́kùn kọ́ńbọ́ọ̀dù, ẹgbẹ́gbẹ́rún rẹ̀ òkun kọ́ńbọ́ọ̀dù bá. Rántí wípé iyì ara rẹ ló ń bàjẹ́. Wọ́n lágbẹ́ kànga ni ó bá iyì ara rẹ̀ jẹ́. Ó jẹ́ mójútó àwọn ọmọ rẹ̀. Ó jẹ́ faraméyì tọ́lọ́run tó ti yàn tì ọ́ bí àgbélébùú rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ìgbéyàwó tó pé láyé o. Kò sí ìgbéyàwó tó jẹ́ ìdá 100 nínú 100. Oníkálukú ń wọ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run ọba pa á. Ó sọ pé ẹ̀yin aya ẹ máa tẹríba fáwọn ọkọ yín. Má wo ti kọ́kọ́ rẹ ò lówó lọ́wọ́ tàbí ò níṣẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ní ọ lówó lọ́wọ́ ju ọkọ rẹ lọ. Ó mọ tó fi ṣe. Tó bá wá lọ jẹ́ ẹ̀dẹ́ Ọlọ́run ọba mi fi ṣe fún ọ ńkọ́. Ó jẹ pásán nínú ìyà tó o bá tẹ̀síwájú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ìmọ̀ràn mi fún ọ. Ẹgbẹ́ kí lọkọ ó ṣe àbí kí ni ẹlẹ́yìn polúkọ rẹ̀, ọkọ kan òkun kọ́ńbọ́ọ̀dù. Gbìyànjú láti fara rẹ jáde kúrò níbẹ̀. Bọ̀wọ̀ fọkọ rẹ tó o bá fẹ́ káwọn ọmọ tiẹ̀ pa ó lálùbáríkà. Bẹ́ẹ̀ ni àbí jẹ́ bí ó ní ìbéèrè kan. Ǹjẹ́ ìwà tí wọ́n ń hù sọ́kọ rẹ lónìí, ǹjẹ́ o gbàdúrà kíyàwó ọmọ rẹ kó mọ hù bẹ́ẹ̀ sí nígbà ó bá dàgbà? O ní rárá. Nítorí náà orí pọ́rọ̀ rẹ gbà tó ṣe. So orí pọ́rọ̀ rẹ gbà tó ṣe. O gbàdúrà kí ìyàwó ọmọ rẹ kó mọ hùwà sọ́mọ rẹ nígbà ó bá níyàwó, kó mọ hùwà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń hùwà. Ìdáhùn sí ìbéèrè mi o. Ọlọ́run jẹ́ kó gbọ́ lágbọ́yé. Ọlọ́run jẹ́ kó yé ọ dénú. Ire o.